الحمد لله الذي بعث محمدا رحمة للعالمين، والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. عباد الله، اتقوا الله تعالى وآمنوا به وبرسوله محمد صلى الله عليه وسلم، فالشهادة أن محمد رسول الله واجب على كل مسلم، ولا يدخل المسلم في الإسلام إلا بها إذ هي من الركن الأول من أركان الإسلام. والإيمان بالله نصف، والإيمان برسوله صلى الله عليه وسلم نصف الثاني. لما سأل جبريل رسول صلى الله عليه وسلم عن الإسلام وقال: أخبرني عن الإسلام، قال: أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله. قال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. نسأل الله عز وجل أن يجعلنا وإياكم ممن الذين يطيعونه ويتبعون سبيله إنه على ذلك قدير. adúpẹ́ fún Ọlọ́run ọba wa. Ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó gbé Ànábì wa Muhammad dìde sallallahu alaihi wasallam kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé, kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ọba gbé dìde nítorí kọ́lọ́run lè bá yọ wá kúrò nínú òkùnkùn, kọ́lọ́run lè bá yọ wá kúrò nínú àwọn ìwàkiwà, kọ́lọ́run lè bá tún wá ṣe. Ó wá gbé Ànábì kalẹ̀ fún wa kó máa jẹ́ àwòkọ́ṣe. Ọlọ́run tó bá fèmí àti ẹ sínú ìjọ Ànábì wa Muhammad, Ọlọ́run ọba náà ọba tí ó yẹ ká dúpẹ́ fún ni. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, aṣíwájú gbogbo àwọn ẹni rere, òun ló ga gbogbo àwọn Ànábì Ọlọ́run. Ànábì wa Muhammad náà à ń tọrọ ìkẹ́ fún, àlékún kẹ́, àlékún àánú Ọlọ́run. Lẹ́yìn náà à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fáwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ pátápátá. À ń jẹ́rìí pé kò sí ẹni tí ó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn Ọlọ́run ọba wa Allah. À ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run ọba ni, òjíṣẹ́ Ọlọ́run. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Ma ma'ana ashhadu anna Muhammadar rasulullah. Èyí tá a fi bá ní sọ̀rọ̀ òun náà ni kí ni ìtumọ̀ ìmájẹ́rìí ìpè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run. Gbogbo àná láti mọ̀ pé èèyàn lè wọnú Islam àfi kó pe kẹ́límà tí ó pè yín òun náà ni kó sọ pé ashhadu an la ilaha illallah, mo ń jẹ́rìí ìpè kò sọ́ba tó yẹ kí n máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà lẹ́yìn Ọlọ́run. bọ́bá ti ń sọ tán báyìí, ẹlẹ́ẹ̀kejì tí ó fi lé òun náà ni pé ashhadu, èyí ń jẹ́rìí anna Muhammadan abduhu wa rasuluhu, ìpè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run ọba ni, òjíṣẹ́ Ọlọ́run ọba ni. tá a bá ń pèrún a máa ń wí bẹ́ẹ̀, ashhadu anna Muhammadan rasulullah. tá a bá ń ṣe kọ́ọ̀mà a máa ń sọ bẹ́ẹ̀, ashhadu anna Muhammadan rasulullah. ẹnì kọ̀ọ̀kan wa yóò dáa kí kábàntà ń sọ ẹ̀sìn Islam ẹ̀sìn ìmánì, ẹ̀sìn Islam ẹ̀sìn àgbọ́yé ni, ẹ̀sìn Islam ẹ̀sìn tó jẹ́ pé ẹnìkan ò lè rí ṣe àfẹnitọ́ mọ́ ti ń ṣe. ọ̀pọ̀ wa aládìgbàjá ti gba Islam ológójì ọdún, aláàdọ́ta ọdún, ológún ọdún, kọ́dà ẹlòmíì ti lò 50 years in Islam. tá a bá béèrè pé kí ni túmọ̀ ashhadu anna Muhammadan rasulullah, ọmọ musiba ni, àdánwò ni. nítorí pé kẹ́límà yìí òun náà la fi wọnú Islam
ẹni ó bá sì jáde kó nínú Islam kò ní jáde ọlọ́run ní pọ́ kọ ìyàrá nínú Islam àfi kó jẹ́ pé èyàn ti tako kẹ́límà yìí èyàn ti tako ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ náà la fi wọnú Islam òun náà la fi jáde kó nínú Islam kọ́lọ́mọjà wa jáde kó nínú Islam láéláé àtàwọn àrọ́mọdọ́mọ wa ẹ̀yin ọdún sin ọlọ́run ọba wa fàṣahádẹ́tù anna Muhammad rasulullah ẹjẹ́ alẹ́ bẹ̀rù ọlọ́run káṣí mọ̀ yí pé ìjẹ́rìí pé ànábì lòjíṣẹ́ ọlọ́run tá à ń wí lẹ́nu àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa àdìọ́kàn wa ọ̀tàkùn tá à ń wí lẹ́nu ọlọ́run sì ní wọn tá à ń wí lẹ́nu nìkan ní tá à gbàgbọ́ lérí ní tá à ń sọ yẹn lọ́lọ́run fẹ́ wò bẹ́ẹ̀ bá ní mùsùlùmí lòun tí ń sọ lẹ́nu tí ó sì gba ìsìláàmù sínú ọkàn rẹ̀ kò sọ́ di muslim tí yẹn bá ní òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí máa ń sọ jáde lẹ́nu tá a sì mọ̀ pé gba nǹkan mí gbọ́ tọ́wà nílé ẹ̀ tó nà mọ̀ èyàn sọ́ di muslim ló sì jẹ́ pé wọ́n bá ń ka mùsùlùmí òun ọmọ yọrọ ẹ̀ kó ìpè ẹ̀ka rò pé mùsùlùmí lòun ni òun ò ṣe mùsùlùmí torí lẹ́yìn ọlọ́run tẹ̀ ń sọ òun tó gba nǹkan mí gbọ́ bàbá darí maka àwọn yẹn ó kí àmọ́ òun mọ̀ pé òun lọ maka bàbá gbààwẹ̀ àwọn yẹn ó pé akú àbájá òun mọ̀ pé òun ò gbààwẹ̀ bàbá sì yọ sàká ọkàn bòyàn lówó ni wọn ò ní kọ́ ládàá sàká lẹ̀ fún nígbà tí ó gbà kò gbà nínú sẹ́yìn ká máa ń pé ashadu anna Muhammad rasulullah ajẹ́rìí pé ànábì lòjíṣẹ́ ọlọ́run èyí tá à ń sọ lẹ́nu nìkan kọ́ ó dìgbà tá a bá gbà nínú bẹ́ẹ̀ yàn bá wá gbà nínú tó bá ń fẹ́ ní sọ kó pèrún dọ̀la kó sì ká máa dọ̀tún la wọn ò ní kọ́ orúkọ rẹ̀ sínú àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam téèyàn gbọ́ dénúdénú onítọ̀hún kò gbà Islam nítorí pé kátẹ̀lé ànábì àti kátẹ̀lé ọlọ́run òpó kan ni méjèèjì nínú òpó Islam gbogbo àwọn àlàkà pillars of Islam márùn-ún alákọ̀ọ́kọ́ shahadatu allah ilaha illallah wa anna Muhammad rasulullah alákọ̀ọ́kọ́ ni méjì ló di ẹyọ kan bẹ́ẹ̀ bá gba ààbọ̀ gbọ́ nínú ẹyọ kan yẹn tí ó gba ààbọ̀ yòókù gbọ́ wọn ní kọ́dúkọ rẹ̀ sínú Islam kí ni ìtumọ̀ mo jẹ́rìí pé ànábì lòjíṣẹ́ ọlọ́run tá a máa ń wí jáde lẹ́nu tá a bá ń pèrún tá a bá ń ṣe kọ́mà kọ́dà òun náà la fi wọnú Islam tí ìbá fẹ́ wọnú Islam wọn ni kò sọ pé ashhadu alla ilaha illallah wa ashhadu anna Muhammad abduhu wa rasuluhu ibadallah ìtumọ̀ rẹ̀ òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká lè gbà pé ànábì òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sí wa ọlọ́run dá wa tán wọ́n wá rán àwọn ànábì ọlọ́run wọ́n pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ọlọ́run rán ànábì ọlọ́run kọ̀ọ̀kan sí wọn ṣẹlẹ̀ àwa táwa ń bẹ nísìn ẹni tọ́lọ́run rán sáwa òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbà pé òjíṣẹ́ ni tọ́lọ́run rán sí ọ gbogbo ohun tó bá ti wá ní kọ́ ọmọ ṣe tó bá ti mọ̀ pé ọgbà fọlọ́run onígbàgbọ́ ní ọlọ́run ọmọ wa ṣe nítorí pé ẹni tó dá òun ló rán ànábì sí ọ kálukú náà ní pẹ̀lẹ́ lálùsúnà onísúnà ni wa ẹni à ń tẹ̀lé ànábì kò sẹ́ni tí ò fàárẹ̀ ti sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ǹjẹ́ ìfi ẹnu lásán máa fara àyàn ti sọ́dọ̀ ànábì yìí só ti wá mú yàn ó ti wá kàn yàn kúnnú àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì àwọn afáà ní kọjú tó lọ́mọ́tàn rẹ̀ kò rí bẹ́ẹ̀ ó dìgbà tó bá mú àwọn òfin kan ṣẹ nínú ashhadu anna Muhammadan rasulullah ọkọ̀ọ̀kọ̀ lè gbà pé òjíṣẹ́ ọlọ́run ọba tí ò sí òjíṣẹ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ oní àlànàbí wa Muhammad a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah ọlọ́run anabi Muhammad sallam ọlọ́run ọba ní kìí ṣe bàbá ẹnìkan nù yín òjíṣẹ́ ọlọ́run tààrán ni òjíṣẹ́ ọlọ́run tààrán bọ́ọ̀ bá rọ́lọ́run pé ó ṣe lè rọ́lọ́run àmọ́ ẹrù jíṣẹ́ ọlọ́run àwọn sàhábà ló jíṣẹ́ ọlọ́run àwọn ò wá rí ànábì àrà àwọn sàhábà bọ̀tẹ̀ àkọọ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó wà nílẹ̀ dọ̀la tí nǹkan kan ò lè dàrú bọ́lá òun ṣe ń sọ Quran ní ń sọ hadisi torí pé bí ó bá sí hadisi a lè gbọ́tùmọ̀ Quran yìí
wa kathirun minal muslimin ọ̀pọ̀ mùsùlùmí lè ní yantasibuna ila rasul sallallahu alaihi wasallam tí wọ́n ń pé àwọn jẹ́rìí pé anabi lòjíṣẹ́ Ọlọ́run anabi wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀gá àwọn ni wọ́n ní lan tatahaqqaqa ash-shahadatu illa bihadhihi shurut mọ́tàrà rẹ̀ láti sin lọ lè gbàgbọ́ wípé anabi lòjíṣẹ́ Ọlọ́run ọba tó ń sọ yẹn wọn ò lè tí ì kọ́ kalẹ̀ fún ọ ipò gbà bẹ́ẹ̀ lóòótọ́ àfi tó bá mú òfin méje tó bá mú ṣẹ. alákọ̀ọ́kọ́ al-imanu bi afdaliyyatihi ó gbàgbọ́ sínú ọkàn rẹ tí ò ní dàrú mọ́ wípé kò sí ẹni tó lọ́lá tí ànábì kò sọ ẹni tó lọ́lá tó ànábì nínú gbogbo ohun tó lọ́n dá yóò rìn lẹ́lẹ́mì rẹ bẹ́ẹ̀. ànábì ni ana sayyidu waladi adama yawmal qiyamati la fakhar wala fakhar. ànábì ní èmi ni aṣíwájú gbogbo àwọn ọmọ ànábì adama pátápátá kódà ànábì adama gan ànábì wa muhammad jùlọ sọmọ òun ló bí ọmọ yẹn ni àmọ́ jùlọ ọ gbàgbọ́ bẹ́ẹ̀ tọ́ba ti wá gbàgbọ́ pé ànábì lójú gbogbo ọmọ ànábì adama lọ ànábì ò ní sọ fún ọ pé kò sí kankan kẹ́nìkan tún wá láyàláyà nínú àwọn ọmọ ànábì adama ṣéwù ló jẹ́ ni o wòlíì ló jẹ́ ni àfáà ló jẹ́ ni o kọ́ wá ní kí wọn náà mọ̀ ṣe míì kọ́ wá gbà fún tọ́ bá ń gbà fún ẹni yẹn ọgbà nábì gbọ́. ẹlẹ́ẹ̀kejì al-imanu bi khatimiyyatihi sallallahu alayhi wa sallam ó gbàgbọ́ sínú ẹ̀mí rẹ̀ yìí pé lẹ́yìn ìgbà tá ànábì wa Muhammad ti jáde láyé kò sí ànábì míì mọ́ tọ́lọ́hún tún fi ọ̀rọ̀ ẹ̀sìn rán sí wa kò sí wòlíì kan alátọ́ba ńlá ọ̀la fún rẹ̀ ni àtàwọn ẹbí ẹ̀ wọ́n mí sóhun ni o wọ́n sọ fóhun ni o ètò wọn ni a máa tẹ̀lé alukuraani ni ẹni tí wọ́n sì ní kó ṣàlàyé fún wa anabi ni anabi ọ̀wá síláyé mọ́ ọ gbọ́dọ̀ tún gba nǹkan kan míì gbọ́ mọ́ tẹ́nìkan ó kà fún ọ nínú tírà tí ò sí nínú tá anabi mú wa níjọba ti gbà bẹ́ẹ̀ nítorí pé ashhadu anna muhammadan rasulullah torí pé gbogbo nǹkan tá a ní bùkátà sí pátá gbogbo ẹ̀ ló ti wà ní Qur'an gbogbo nǹkan tá a ní bùkátà sí pátá nínú ẹ̀sìn ó ti wà nínú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam kò sá nabi mi ma Allah ni ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin Allah bá ní anabi o wa khataman nabiyyin òun la fi ṣe ìpẹ̀kun gbogbo àwọn anabi Ọlọ́run òun ló parí àwọn anabi Ọlọ́run kò sá anabi Ọlọ́run ọba mi ma lẹ́yìn rẹ̀ anabi ṣe làmàlẹ̀ fún rẹ̀ nínú hadisi anabi ni la nabiyya ba'di anabi ni lẹ́yìn mi kò sá anabi kan tí ó wáyé ma hadhihi aqidatul islam àwọn ìjọ amadiya gbogbo ẹni máa ń sọ amadiya kó lè kó mẹ́ gbogbo ẹni tó bá lẹ́bi nínú àwọn tí wọ́n ń ṣe ìjọ amadiya ẹni kí wọ́n lọ lè kó mẹ́ nínú àwọn ìgbàgbọ́ wọn nínú ẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe yẹn òun náà ni pé Ahmad Gulam ọ̀kan nínú àwọn anabi Ọlọ́run bóyá wọ́n tó ń tẹ̀lé wọn tó bá mọ̀ kó o ti lọ lè mọ̀ nípa àwọn ọ̀gá yín inú tí wọ́n gbàgbọ́ òun náà ni pé Ahmad Gulam Mirza Ahmad Gulam Ahmadiyya gbà pé anabi Ọlọ́run tó tún wá lẹ́yìn anabi wa Muhammad ìròrí yẹn ti takò àyà tí mo kà yìí tó bá gba anabi gbọ́ lóòótọ́ ó jáde kó nínú Ahmadiyya wọ́n lè má sọ yẹn fún wọn o àmọ́ àwọn ọ̀gá yín wọ́n mọ̀ pé àwọn gbàgbọ́ àwọn kan ní kìí ṣe anabi Ọlọ́run òtí ìmọ̀lẹ̀ anabi díẹ̀ ọ̀tàn sí la intention inú ayà wo láti kà inú àdìsí wo láti rí intention anabi ni la nabiyya ba'di anabi ni kò sá anabi lẹ́yìn mi ma Ahmad anabi wa Muhammad sallallahu alaihi wa sallam náà fi sọ ní Ahmadiyya ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn tó gbàgbọ́ tí a fi mọ̀ pé ọgbà anabi gbọ́ lóòótọ́ òun náà ni pé kó gbà pé kò sẹ́lómi ìta tí wọ́n ránṣẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ẹlẹ́kẹta al-ilmu bi anna sunnatahu min awjabil ilm ó tún wá gbà pé nínú àwọn ìmọ̀ tó yẹ kó fọjú ayé rẹ̀ wá ìmọ̀ sunna nítorí pé o ò lè rẹ́sìn ṣe àfi pẹ̀lú sunna o ò lè rí sunna àfi kó ọmọ kàdísì o ò lè dádìsì ká àfi kó ọmọ lọlé kéw àfi kó ọmọ jòkó ní halakatu ulama idin ìdánilẹ́kọ̀ọ́ àwọn àfa tí wọ́n ti ń ka hadisi nítorí pé ẹ̀sìn rẹ̀ ò lè yanjú àfi kó onímọ̀ nípa hadisi
torí pé nínú àlùkùránì Ọlọ́run ti ní kẹ́ kírun, nínú àdìsí lọ́lọ́run ti ṣàlàyé ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn kan bẹ tọ́lọ́run bá fi sínú Quran tó wà nínú hadisi, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn kan bẹ tọ́lọ́run bá Allah kò fi sínú Quran nínú hadisi ló wà. àtàdísì àti Quran Ọlọ́run ní darí méjèèjì, ó ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha. Ànábì ò ní sọ nǹkan kan jáde lẹ́nu, Quran ní abádìsì àfikọ́ nípa àwọn Ọlọ́run ọba lánàá kọ́ máa sọ. Ọlọ́run ní wa ma yuti'ir rasula, ẹni bá ń tẹ̀lé ànábì tí ń tẹ̀lé hadisi faqad ata Allah, Ọlọ́run ọba lèmi Ọlọ́run náà ní ń tẹ̀lé yẹn. Ànábì ní alaykum bi sunnati, nígbà ànábì fẹ́ kú ànábì ní ọdọ́wọ́ yín pẹ̀lú sunnah. Ó ní fi nǹkan kan lẹ̀ fún yín tí ó máa ṣàǹfààní tẹ́ máa mẹ́sìn yín bẹ̀, kitaballah al-Qur'an wa sunnati, àti sunna mi ní hadisi mi. bọ́ọ̀bá wa ti ń kéwú nǹkan méjì ló máa ké, ó máa ké Qur'an ó sì máa ké hadis. ẹlẹ́ẹ̀kẹ́ ni mahabbatuhu, ó nífẹ̀ẹ́ ànábì ju gbogbo ẹ̀dá Ọlọ́run lọ. la yu'min ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wan nas ajma'in aw kama qala sallallahu alaihi wasallam. ànábì ní ẹ̀ lè tí ì jẹ́ olùgbàgbọ́ òdodo ó dìgbà tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ mi ju ara yín lọ, tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ju àwọn ọmọ yín lọ, tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ju àwọn bàbá yín lọ, tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi ju gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run tó wà lérí ilẹ̀ lọ. níjọ́ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ mi ju wọn lọ, níjọ́ náà lẹ tó di olùgbàgbọ́, níjọ́ náà ni ashhadu anna muhammadu rasulullah tó ń sọ ló tó sàǹfààní. àmọ́ tó nífẹ̀ẹ́ nǹkan kan ju ànábì lọ, ànábì sọ̀rọ̀ ó tún nífẹ̀ẹ́ nìkan, ó wá gbé ìfẹ́ nìyẹn lékè tà ànábì, ashhadu anna muhammadu tó ń wú yẹn kò wúlò. abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá fi aṣínú àwọn ẹni rẹ̀ wọ́n jẹ́ adọ́run mọ́tọ́. ilé ayé tá a wáyọ̀ kan tí kálukọ́ wà náà ni ẹ̀sìn nìkan ó sì béèrè lọ́rùn. ẹ̀sìn yìí nítorí wà ní Quran tí nítorí wà ní hadisi ni wọ́n béèrè. kọ́lọ́mọ́sá fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀. wastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah, ọpẹ́ fún Ọlọ́run ọba wa, wassalatu wassalamu ala rasulillah. anu Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run wa ala alihi wa ashabihi ajma'in, kó bá wọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah, à ń jẹ́rìí pé kò sọ́ba tó yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn Ọlọ́run. wa anna muhammadan rasulullah, àti gbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ọba ni, ẹrú Ọlọ́run ọba ni. ibadallah, ẹ̀yin orísun Ọlọ́run ọba, wa min shuruti shahadati anna muhammadan rasulullah, nínú àwọn májẹ̀mú téèyàn gbọ́dọ̀ múṣẹ kéèyàn tó lè di ẹni tí ń tẹ̀lé ànábì, òun náà ni at-tasdiqu bima akhbara bihi. gbogbo nǹkan ànábì sàlàyé fún wa, èyí tá a rí àtẹ̀yí tí a rí àtẹ̀yí tá a padà rí nínú àwọn àròyìn nígbà nǹkan bá yọ ṣẹlẹ̀, nǹkan bá yọ ṣẹlẹ̀, nǹkan bá yọ ṣẹlẹ̀, nǹkan bá yọ ṣẹlẹ̀. lẹ́yìn náà àwọn tó sọ pé Ọlọ́run ọba aláàfin ránhùn sí wa. ànábì sọ̀rọ̀ tọ́pọ̀ wa sallallahu alaihi wasallam. báwa sì máa lọ lé kéwú ànímà, báwa máa lọ jòkó ẹ̀sìn àwọn àfẹ́sìn ànímà. gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn pátá ó gbàgbọ́ wípé bó ṣe sọ yẹn bó ṣe rí náà nìyẹn. ò ní dáùtù kankan nínú gbogbo ohun tí ànábì sọ pé ànábì sọ eléyìí mo gba eléyìí àmì eléyìí ń gbà irọ́ o. bọ́ọ̀ bá ti gbà kán bẹ́ẹ̀ ọ̀ gba gbogbo ẹ̀ náà ni. Ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu, Ọlọ́run mo pè yín olùgbàgbọ́ òdodo, ittaqullaha, ẹ lè bẹ̀rù Ọlọ́run, wa aminu bi rasulihi, ẹ lè gba òjíṣẹ́ gbọ́, ẹ lọ lè gba òjíṣẹ́ rẹ̀ gbọ́. tá ló jíṣẹ́? ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ gbà gbọ́ gbogbo ohun tó bá sọ. àwọn nǹkan bẹ tó sọ tá a ti rí, àwọn nǹkan bẹ tó sọ tá a ti rí tá a padà rí. wa min shuruti anna muhammadar rasulullah, shahadati anna muhammadar rasulullah, nínú àwọn májẹ̀mú tá a fi mọ̀ pé èyàn gba nábì gbọ́ lóòótọ́ ipò jíṣẹ́ Ọlọ́run ni ta'atuhu, ó máa tẹ̀lé àṣẹ rẹ̀. Ọlọ́run wa ma atakumur rasulu fakhudhuhu, Ọlọ́run bá ní gbogbo tí ànábì bá ti pa yín láṣẹ fakhudhuhu, ẹ tẹ̀lé, ẹ tẹ̀lé. wa ma nahakum anhu fantahu, gbogbo tó bá ti kọ̀ fún yín pé ẹ má ṣe, ẹ kú mbẹ́. ta ló pàtàkì àdísì fún wa báyìí? ta ló pàtàkì àdísì fún wa bí ìbá sọ Ọlọ́run? Ọlọ́run wa ma atakumur rasul, tó rọrùn lọ́nà. Ọlọ́run bá ní gbogbo tó bá ti ní ká ṣe ẹ má ṣe. gbogbo táwọn ẹ̀bá sì ní ká ṣe àmọ́ nínú Quran àmọ́ nínú hadisi.
àbí inú ayáwó lọ́wọ́ tí ànábì ti ní kábàámọ̀ ya fọ́tò inú ayáwó lọ́wọ́ ibi inú àdísì ànábì ní la'ana Allahu al-musawwirun ànábì gbogbo àwọn tí wọ́n máa ń ya àwòrán ẹlẹ́mìí ànábì lọ́lọ́run ṣépèlé gbogbo sọmọ pé o lè má bọ́ pọlọ rẹ̀ bó ṣe ń bọ̀ yẹn kí wọ́n á ní tí wọ́n wá ashhadu anna Muhammadar Rasulullah ànábì ní ma asfala min al-ka'bayni min al-izar fa fi an-nar ànábì ní gbogbo ọkùnrin tí sí ṣòkòtò rà bí ẹ̀wù rẹ̀ tó bá kọjá kókó ẹsẹ̀ ànábì ní yọ kọ́kọ́ wọná kó tó wà lìjánà tọ́lọ́wọ́n bá fẹ́ríjì inú ayé àwọn ló ti kà yẹn ànábì ní ẹ máa pẹran fún ọmọ yín ẹni bá lówó ẹ pẹran fún inú ayé àwọn lẹ́ ti kà yẹn inú àdísì lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn bá fi lè yẹsẹ̀ kú lọ́dọ̀ ànábì báyìí èyí ti yẹsẹ̀ kú ní Islam tọ́ba ti ní wò ṣe súnà yìí pé èmi ṣáàlù súnà nítorí sọ ni pé ìwé ṣe Muslim torí kí ni yóò yá àwọn èèyàn mọ́ ẹ má rí èèyàn tó nínú gbọ̀n àbẹ́ni tí ṣòkòtò rẹ̀ tí ò balẹ̀ àbẹ́ni tí wọ́n rí pé ń tẹ̀lé súnà wọ́n ní ìjọ wọn bí wọ́n ṣe máa ń ṣe ní ìjọ wọn ìjọ là á máa ń pè a lè tají ọjọ́ ń lọ alukoran kò sí fáwọn àwọn èèyàn kan súnà ò sí fáwọn èèyàn kan ó wà fún gbogbo ayé ni ọlọ́run wa ma arsalnaka illa kafatan linnas ọlọ́run ọba ní àwọ ọlọ́run àrùn wa nábì àrùn níṣẹ́ illa kafatan linnas àfi kó jẹ́ pé àrùn sí gbogbo ẹ̀dá bashiran wa nadhira máa fún wọn ní ìròdùnú tó bá ṣeré pé wọ́n wà lí Janna sì kìlọ̀ fún wọn tí wọ́n bá ṣẹ̀ wá wọ́n wọ̀ náà lọ́rùn gbogbo alọ́lọ́run ànábì sí gbogbo alọ́yẹ ká máa ṣe súnà gbogbo alọ́yẹ ká máa tẹ̀lé ànábì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí àwọn àfọ́ ráyè láti ṣàlàyé kí ni wọ́n pè ní súnà fún wa láàfin wò pé àwọn alùsúnà àwọn sẹ́ẹ̀tì kan nínú Islam kọ́dẹ̀ lómi àtúní àwọn Boko Haram nídìí bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí aláàkì láwùjọ wa tó di ìmọ̀ ẹ̀sìn lọ gbogbo òjòkó wa pẹ̀lú àwọn àfa bá ṣe bunra wa lówó ni gbogbo òjòkó pẹ̀lú àwọn afa padà bẹ́ẹ̀ lómi bá lọ lè pàdé afa tí ọba náwó yóò sì tún padà sílé nígbà tó dé pé dandan ni kọ́fà afa lówó tọ́lá afa náà kò ní bá a sọ̀rọ̀ kankan ní jòkó tí wọ́n ń jòkó yẹn lẹ́yìn ọ̀rọ̀ owó bí ọba tí wàá rówó mú jáde ojú tì yóò wá padà sílé yóò lè mọ́wó ọjọ́ wa ń lọ mọ́ wa lọ́wọ́ irun dúdú ń di funfun mọ́ wa lọ́wọ́ ẹ̀yìn wa ti ń tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn wa ti ń tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ojú wa ò ti ṣáàpù bí tijọ́ mọ́ ẹlẹ́mi bẹ́ẹ̀ bá ń bá a sọ̀rọ̀ báyìí àfi kó tó ń kẹ́ tí yóò sì sí kó tó gbọ́n tẹ̀ ń sọ àgbà ní jẹ́bẹ̀ níta ń rí dáadáa tẹ́lẹ̀ àrí dáadáa mọ́ oríkèéríkèé ara yín ti ń sọ fún wa yín ní pé yín ti ń sọ fún wa ní pé ọjọ́ kú yín ti ń sun mọ́ bàbá sì lò ìṣẹ́jú kan nílé ayé ìṣẹ́jú kan tó lónìí kò tún padà wá mọ́ èyí ti lọ yọ̀ọ́dà ká lè tara bẹ̀ sí kọjọ́ tó lọ ọlọ́run tún sànú ẹlòmíì ọmọ rẹ̀ ó gba súnà wá láti yunifásitì àbí láti ilé kéwú bàbá náà tó máa takò ipe yìí tó ń ṣe ìyàwó ọba lọ́wọ́ àwọn afáà tiwa sáwọn afáà yìí ni wọ́n rán sí yín ni àbá nàbí wa Muhammad ṣébi tó yẹ kó béèrè ní pé yìí tó ń ṣe yìí ibo láti rí nínú Quran ibo láti rí nínú hadisi tẹ́mọ̀ sí fi hàn wọ́n náà ṣe kí ni ó jù wọlé ibadallah nínú àwọn ọmọdéẹ̀mú tahqiqu ibadatillah ala minhajihi gbogbo ẹ̀sìn tá a bá fi súnmọ́ lọ́hùn àṣẹ̀sìn náà níbàámu bá nàbì ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì táwọn afa kan gbogbo tó bá fẹ́ fi súnmọ́ lọ́hùn ànábì ní ọkọ̀ọ̀kọ̀ ṣe kó tó ṣe bá nàbì ṣiṣẹ́ ló ṣe ọ̀nà tó gbà ṣe ni wọ́n náà gbà ṣe tiẹ̀ tábà wá ju àwọn tàríkà Tìjàníyà sínú eléyìí tá à ń sọ yìí tí wọ́n paasi ànábì ṣe la ilaha illallah ẹ̀yin fẹ́ ṣe tiyín ẹ̀sákù ànábì ṣe la ilaha illallah ẹ̀yin fẹ́ ṣe tiyín ẹ̀ta sọ wáìtì síwájú síbà ànábì ṣe sínú ànábì dárúkọ ọlọ́run mọ́sálásí òun nìkan ní máa ń jòkó dárúbá kan wọlé ó ní ayna sayyidukum ó ní olórí tiyín dà ẹ̀yin sàhábà yìí dárúbá wa òkò ni o ó ní eléri yín dà ó ní hadha ar-rajul al-abyadul muttaqi ó ní wọ́n kàn yẹn arákùnrin kan tó rọgbọ̀kún yẹn tí ń dárúkọ ọlọ́run ọba yẹn tó sì funfun díẹ̀ hùn eléri wa nù kálukú máa ń dá rántí ọlọ́run ni kò sí ti ń jẹ́ pé ẹja àjọ máa rántí ọlọ́run papọ̀ kama ni la ilaha illallah la ilaha illallah hasbunallah wa ni'mal níbo ní ti rí inú ẹ̀sìn wa inú tí wàá wọlé ti ka yẹn
ànábì ń dáná ti Ọlọ́run ni àwọn sàhábà bá náà máa fẹ́ náà tó la àwọn náà bó sẹ́gbẹ́ kan òun náà yọ mọ̀ náà ti Ọlọ́run. gbogbo ọ̀nà tá ànábì bá gbà ṣẹ̀sìn ọ̀nà yẹn làwọn náà gbà ṣe nínú ìlú wa yìí náà ni làwọn kan ẹ̀rì tí wọ́n ti di alẹ́ àlàmísì báyìí àbí májúmájọ jimá ẹ̀rì tí wọ́n kó ìlú jọ tí wọ́n pè ní bàndírì wọ́n jòkólẹ̀ wọ́n máa lùlù abéèrè pé èwo lẹ́yìn tó ń ṣe wọ́n lẹ́sìn náà tálẹ̀ wá ń fi ń kọ́ṣe ta ló gbélé ilé yìí lọ́wọ́ ìlànà ta lé léyìí wọ́n ní bàbá wọn ni wọ́n dákọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì lọ́lọ́run rán sí wa ẹ̀sìn tá a bá sì ṣe bó ṣe ṣe gẹ́lẹ́ làwọn náà ṣe kí ni ìlà ṣe ṣe torí pé ìtumọ̀ pa gbàgbọ́ ni pé ká máa ṣe bó ṣe ṣe gẹ́lẹ́ nígbà ní Rasulullah ajẹ́rìígbà ànábì òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n rán sí wa nígbà wọn ti rán sí ẹ má ṣáájú ẹ̀ nígbà tí gbàgbé wọn rán sí yín lóòótọ́ ẹ má ṣáájú ẹ̀ tó bá ti ṣe tán ẹ̀yin náà ṣe ti yín. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run bá ń sọ fún wa wípé fa aminu billahi wa rasulihi ẹ gbà mí gbọ́ kẹ́sì gba òjíṣẹ́ mi gbọ́ ànábì yìí ummi yìí òun náà ni ànábì tí ó máa kọ tí ó máa kà tó sì nímọ̀ jà wọn tó máa kọ tó máa kà lọ. alladhi yu'minu billahi ànábì yẹn gbọ́ Ọlọ́run gbọ́ o wa kalimatihi ó sì gba tírà Ọlọ́run gbọ́ wattabi'uhu ẹ máa tẹ̀lé nípa rẹ̀ wattabi'uhu ẹ máa tẹ̀lé nípa ẹ̀ nítorí wọ́n ti ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà nìkan yìí ní o ṣe la'allakum tahtadun kẹ́ ẹ lè bọ́ sójú ọ̀nà tẹ́ ẹ bá ti ń ṣe tìyín bá míì ẹ lè bọ́ sójú ọ̀nà ẹ bọ́ sínú igbó ni kọ́lọ́mọdé ara inú igbó ètò wa bà nínú jẹ́ ni pé gbogbo tẹ́yìn bá ń ṣe tí ọba lákọ́ọ́lẹ̀ tábà pé lẹ́sìn èèyàn ṣiṣẹ́ dànù ni bó ṣe kọ́ pọ̀ tó Ànábì ni man amila amalan laysa alayhi amruna fahuwa radd Ànábì ni gbogbo iṣẹ́ tẹ́yìn bá ṣe tí èsì pa àwa tá Ànábì rí fáṣí pé èmi tí èsì pé mi mo filẹ̀ ìpè máa ṣe báyìí Ànábì ni bó ṣe kọ́ pọ̀ tó Ọlọ́run ní gbà lọ́wọ́ èèyàn tó bá dojọ́ àlùkìyà tani ọgbà Tìjàní àtani ọgbà Kàdìríyà lọ́wọ́ yín ta ló fẹ́ gbà níbo wọn ti gbà á nítorí pé òjíṣẹ́ tí wọ́n rán sí ọ ọ̀tọ̀ ní bó ṣe ṣe tiẹ̀ ọ̀tọ̀ ní bí wọ́n ṣe ń ṣe kíni bí wọ́n ṣe ń ṣe kò bá ṣe ń tọ́fà àtayọ pé ojú ọ̀la ọ̀tọ̀ ní tá ń pè ń kéwú ọ̀tọ̀ ní tá ń ké ọ̀tọ̀ ní tí wọ́n pè lẹ́sìn ọ̀tọ̀ ní tá ń ṣe mo wá bẹ̀ lọ́hùn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀njẹ́ aró òdodo kọ́lọ̀njẹ́ alẹ́ tẹ̀lé kọ́lọ̀njẹ́ arírọ́ kọ́lọ̀njẹ́ alẹ́ kú ń bẹ̀ kọ́rọ̀ ẹ̀mí wa fẹ́ sìn Ọlọ́run kọ́rọ̀ ẹ̀mí wa fún àṣẹ Ọlọ́run kọ́rọ̀ ẹ̀mí wa láti tẹ̀lé ojú ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Allahumma yassir umurana Allahumma ikdi duyunana Allahumma ishfi maradana wa maradal muslimin warham mautana wa mautal muslimin Allahumma irham aba'ana wa ummahatina Allahumma ishfi maradana wa maradal muslimin Allahumma yassir umur ash-shababi wash-shabat Allahumma waffiq abna'ana wa auladana اجعلهم قرة عين لنا برحمتك يا أرحم الراحمين فاستغفر الله إنه هو الغفور الرحيم